ẹ wá wò wọ́n o, àwọn tó fẹ́ lé Tinubu padà sékòó nìwọ̀nyí. Nígbà téèyàn bá rí ìpàdé tí àwọn olóṣèlú ilẹ̀ Hausa ṣe ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 25 oṣù karùn-ún 2025 yìí, tí èèyàn bá sì mọ̀ pé nítorí ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ṣe ń ṣèpàdé yìí, kò sí kí àyà onítọ̀hún má já o. Òwò tí èèyàn bá mọ̀ bí idán ní rí nídìí òṣèlú pàápàá nílẹ̀ Hausa, bóyá ní ẹnìkan wà tó tún lérò lẹ́yìn tàbí tó mọ ètò náà tó ju Àtíkù Abubakar lọ. Ó dájú pé bí kì í bá ṣe àwọn èèyàn bíi Tinubu, ẹni tí yóò bá ọkùnrin tó ti fi èyí tó ju ìdajì lọ nínú ọjọ́ ayé ẹ̀ ṣe òṣèlú yìí fa ọ̀rọ̀ náà ní Nàìjíríà, tọ̀hún yóò ṣe kó tó jẹ. Ṣebí àwọn Tinubu ni wọ́n gba Buhari lọ́wọ́ Àtíkù lásìkò ìbò abẹ́lé ẹgbẹ́ APC ní 2014. Bí kò sí tàwọn Tinubu ni Buhari ìbá lọ dẹ̀hùndẹ̀hùn, Àtíkù ni ìbálẹ̀ ẹgbẹ́ ń bígbó àbí wọ́n kán. Ẹni tó bá mọ ìdí ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́ Sunday tí à ń wí yìí, Àtíkù lèèyàn yóò bá níbẹ̀ o. Àbẹ́ẹ̀ ni gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń bínú Tinubu àti ìjọba ẹ̀ ń sá sí báyìí. Bó tilẹ̀ jẹ́ pé bí èèyàn kò bá múra dáadáa, tọ̀hún kò ní rí ọwọ́ ẹ̀ níbẹ̀, yóò rò pé àwọn míì ni wọ́n ṣètò náà ni. Bẹ́ẹ̀ òun ló wà nínú ìgò tó ń jẹ́ jíìnì o. Òun gan-an lẹni náà tó ń bẹ lábẹ́ aṣọ táwọn èèyàn ń pè léegun. Bí wọ́n bá fi ọdún kan ṣètò ìpàdé àwọn olóṣèlú ilẹ̀ Hausa tó wáyé ní Continental Hotel l'Abuja yìí, èrò tí yóò wà níbẹ̀ náà kò lè ju àwọn tí wọ́n wà níbẹ̀ yìí náà lọ. Ìyẹn tí wọ́n bá tiẹ̀ tó bẹ́ẹ̀ rárá. Àmọ́ láàrin kádìjúkàlà láàrin ọ̀sẹ̀ kan péré, Àtíkù ṣa àwọn èèyàn yìí jọ, wọ́n sì kọ orúkọ àwọn èèyàn ńláńlá. Ohun tí wọ́n sì fẹ́ fìpàdé náà ṣe ni láti kó gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Hausa pátá sábẹ́ kan kí wọ́n lè lò ó láti ṣèrùbà Tinubu àtàwọn èèyàn ẹ̀, kí wọ́n sì fi ṣàlàyé pé lóòótọ́ àwọn Hausa kò ní tẹ̀lé Tinubu lásìkò ìbò 2027. Lóòótọ́ Àtíkù ló ti àwọn tí wọ́n ṣètò náà nídìí, ṣùgbọ́n orúkọ ẹ̀ kò jáde síta. Nígbà tó ń lọ, ó mú Peter Obi lẹ́yìn. Wọ́n ránṣẹ́ sí Rotimi Amechi. Wọ́n pe alága ìgbìmọ̀ àwọn bàbá ìsàlẹ̀ PDP, chairman board of trustees, ìyẹn Adolphus Wabara síbẹ̀, àti àwọn ará ilẹ̀ Ìgbò míì kí wọ́n lè sọ pé ìpàdé náà ti gbogbo Nàìjíríà ni. Àmọ́ nínú ẹni 10 tó wà níbẹ̀, àwọn olóṣèlú 8 ni yóò wá láti ilẹ̀ Hausa. Ìyẹn ló ṣe jẹ́ pé ìpàdé àwọn olóṣèlú ilẹ̀ Hausa ni wọ́n pè pàdé náà fúnra wọn. National Political Consultative Group ni wọ́n pè é, tí wọn ò sì dárúkọ olórí ìpàdé náà fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Babashir Lawal, akọ̀wé ìjọba Nàìjíríà níbẹ̀rẹ̀ ìjọba Buhari, ló ń gba wájú tó ń gbẹ̀yìn, òun ló ń darí ìpàdé náà bí wọ́n ṣe fẹ́ kó lọ. Lawal yìí ẹnìkan táwọn ìjọba APC ti fìyà jẹ tẹ́lẹ̀ ni. Ìbínú sì wà nínú ohun tó ń ṣe òun. Bẹ́ẹ̀ ni òun àti Àtíkù kì í ṣe ọ̀rẹ́ tẹ́lẹ̀, bó tiẹ̀ jẹ́ pé ọmọ Adámáwá kan náà làwọn méjèèjì, ọmọlẹ́yìn Buhari ni Lawal. Ní gbogbo ìgbà tí Àtíkù sì ń kojú Buhari, Babashir Lawal kò wo bẹ̀, nítorí láti ilẹ̀ ló ti ń tẹ̀lé Buhari bọ̀ láti 2002 nígbà tí Buhari ti ń múra àti jáde fún ìbò 2003. Àmọ́ ní 2017, lẹ́yìn tí wọ́n ti fi ṣe akọ̀wé ìjọba àpapọ̀, tí Buhari padà lé e dànù nítorí àwọn ìwà kòjọ olè kòjọ àfọwọ́rá tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Látìgbà náà ló ti dọ̀tá gbogbo ohun tó bá ń jẹ́ APC. Nígbà tó sì di àsìkò yìí, torí pé ẹsẹ̀ àwọn èèyàn ń pé láti kojú Tinubu àti láti bà ti APC jẹ́, inú òun náà dùn láti wà pẹ̀lú wọn. Òun fẹ́ gbẹ̀san ní tiẹ̀ ní o. Ṣùgbọ́n lọ́jọ́ Sunday yìí, òun ló ń darí ìpàdé náà, tó ń sáré lọ tó ń sáré bọ̀. Kásá fún un lórúkọ tuntun pé má jẹ́ kí pàdé bàjẹ́ ni. Bí òun ti wà níbẹ̀, bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan, Kashim Ibrahim Imam, ẹni tó jẹ́ lẹ́nu ọjọ́ 3 yìí lòun sì ń sọ pé Tinubu ni bàbá òun, àti àwọn olóṣèlú púpọ̀ láti ilẹ̀ Hausa. Ẹnìkan tiẹ̀ wà níbẹ̀ tó ya àwọn èèyàn lẹ́nu, wọn ò rò ó sí i rárá, nítorí títí tí ìjọba Buhari fi kó gbá wọlé, ọmọ APC àti ọ̀kan nínú aṣáájú wọn ni. Òun náà ni Abubakar Malami, olóòtú àti mínísítà fún ètò ìdájọ́ nílẹ̀ wa tẹ́lẹ̀. Ẹni tóun náà gbé ipò yìí ẹnu nígbà kan pé òun náà fẹ́ di ààrẹ kí wọ́n tó ní kó kọ̀wé fipò sílẹ̀ kó tó rọ́rí padà pé òun ò ṣe ààrẹ mọ́. Malami
oríṣiríṣi ẹ̀sùn ló so mọ́ Ọlọ́run o, ó sì ya jókòó ẹ̀ jẹ́ látìgbà tí Tinubu ti gbàjọba. Àmọ́ ní báyìí òun náà ti jáde, ó sì ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ lé Tinubu nílé ìjọba, àwọn tí wọ́n fẹ́ kó padà sékòó by all means bí ọ̀rọ̀ àwọn olóyìnbó. Bẹ́ẹ̀ ohun tó jẹ́ kí Màlàmí máa sá tẹ́lẹ̀ pé òun kò ní ṣe nǹkan kan ni pé kò mọ ohun táwọn EFCC lè ṣe fóun nítorí àwọn ohun tí wọ́n ló ti ṣe. Eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí pàápàá ó lè jẹ́ lára pé káwọn EFCC má halẹ̀ mọ́ òun bí òun bá ti lè rí àwọn èèyàn bíi Àtíkù fẹ̀yìntì ni. Ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìpàdé náà kò ju ẹnikẹ́ni lójú rárá nítorí wọn kò sọ̀rọ̀ méjì ju pé Tinubu ní ìṣòro wọn nílẹ̀ Haúsá lọ. Èyí tó lè jọyàn lójú níbẹ̀ ni pé ọ̀rọ̀ kan náà tí àwọn Haúsá fúnra wọn ń sọ yìí náà ni Peter Obi àti Rotimi Amechi sọ. Obi ló sọ̀rọ̀ tó ní òun ti ń sọ tipẹ́ o pé ilẹ̀ Haúsá àti àwọn Haúsá Fúlàní ibẹ̀ ni ọrọ̀ tó ga jù lọ tí Nàìjíríà níwà. Níjọ́ táwọn Haúsá Fúlàní bá já ara wọn gbà lọ́wọ́ àwọn ìjọba burúkú bí eléyìí tó wà lóde báyìí, lọ́jọ́ náà ni àkọsílẹ̀ rere tí Ọlọ́run ní fún wọn yóò jáde. Peter Obi nìyẹn o. Ó dájú pé Obi kò rántí pé Tafawa Balewa láti ilẹ̀ Haúsá ló ṣèjọba Nàìjíríà fún bí ọdún 7 àkọ́kọ́ kí wọ́n tó pa á, ìyẹn láti 1959 títí di ọdún 1966, àti pé Yakubu Gowon ló pẹ́ lórí ìjọba Nàìjíríà jù nítorí ọdún 9 lòun ṣe lẹ́ẹ̀kan láti 1966 títí di 1975. Bẹ́ẹ̀ náà ni Shehu Shagari ṣe ọdún 4 àti oṣù díẹ̀ láti 1979 títí tó fi di 1983 níparí ọdún náà gan. Kó tó wá kan Buhari tó kọ́kọ́ ṣe ọdún 1 àti oṣù 8 gẹ́gẹ́ bí ológun, àti Ibrahim Babangida tó ṣe fún ọdún 8 gbáko, ìyẹn láti ọdún 1985 títí di 1993. Ọdún 5 ni Sani Abacha fi ṣe 1993 sí 1998. Abdulsalam Abubakar sì ṣe ọdún 1, Umaru Yar'Adua ṣe ọdún 3, Buhari sì ṣe ọdún 8. Gbogbo àwọn yìí kì í ṣe Ìgbò tàbí Yorùbá, Hausa ni wọ́n. Bó bá jẹ́ pé Peter Obi nìkan ló wá ń rí pé Ọlọ́run kọ àkọsílẹ̀ kan fáwọn Hausa ní Nàìjíríà, àmọ́ tí àwọn aṣáájú Hausa fúnra wọn tí wọ́n ṣèjọba fún àìmọye ọdún wọ̀nyí kò bá rí, ọ̀rọ̀ náà ní bákan nínú nìyẹn. Nítorí kò sí oore tí àwọn èèyàn náà fẹ́ ṣe fún àwọn èèyàn wọn nílẹ̀ Haúsá tí kò sí agbára rẹ̀ lọ́wọ́ wọn nígbà tó jẹ́ àwọn ni wọ́n ń ṣèjọba. Ṣùgbọ́n ohun tí Peter Obi wí nìyẹn, pẹ̀lú àfikún pé àsìkò nìyí fún àwọn Haúsá láti parapọ̀ kí wọ́n gba ara wọn lọ́wọ́ ìjọba Tinubu ní 2027. Bíi pé òun àti Amechi ti jọ ṣe pírátìsì ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ní o, pé wọ́n ti gbáradì. Nítorí bóun náà ti tẹnu bọ̀rọ̀ ló ní láti ìgbà tí Tinubu ti gbàjọba níṣe ló túbọ̀ ń ti ilẹ̀ Haúsá sí inú ìṣẹ́ àti òṣì sí i. Ìjọba rẹ̀ kò sì rí dáadáa kan ṣe fún wọn níbẹ̀. Kàkà kí àwọn àlùmáǹjìrí dínkù, níṣe ni wọ́n túbọ̀ ń pọ̀ sí i. Ohun táwọn kan tí wọ́n mọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí ń sọ ni pé àwọn Haúsá Fúlàní yìí gan ni wọ́n fẹ́ràn iṣẹ́ àlùmáǹjìrí fáwọn ọmọ wọn ju iṣẹ́ gidi lọ. Nítorí kàkà kí wọ́n jẹ́ káwọn ọmọ tálákà kàwé kí wọ́n nímọ̀, wọn yóò sọ fún wọn pé ẹ̀kọ́ Kùránì nìkan ni kí wọ́n máa kọ́. Bẹ́ẹ̀ ìlú òyìnbó làwọn rán àwọn ọmọ tiwọn lọ láti kàwé o. Nígbà tí àwọn ará àdúgbò míín sì ti dìde níbi ìpàdé tí wọ́n dìde sí ọ̀rọ̀ náà báyìí, kò sí ìdádúró fún àwọn tó kù tó jẹ́ ọmọ ilẹ̀ Haúsá mọ́, láti orí Àtíkù Abubakar títí lórí Lawal àti àwọn imam pẹ̀lú àwọn Màlàmí. Ohun tó kù tí kálukú ń sọ ni pé wọ́n gbọ́dọ̀ mú kiri náà bí iṣẹ́ ni o. Ọ̀rọ̀ náà kì í ṣe tèrè mọ́, àfi kí wọ́n tètè gbáradì láti lé Tinubu padà sí Èkó tó ti wá lọ́dún 2027, kí àwọn sì rí i pé tó bá ti lọ bẹ́ẹ̀ kó tún padà wá mọ́ láé. Ọ̀rọ̀ náà dùn mọ́ àwọn olóṣèlú ilẹ̀ Haúsá tó wà níbi ìpàdé náà nínú débi pé níṣe ni wọ́n ń pariwo fún ayọ̀ pé àwọn ti ṣetán láì ní bojú wẹ̀yìn, àwọn yóò sì ṣiṣẹ́ àṣekúdórógbó láti rí i pé Tinubu lọ pátá ní 2027. Bẹ́ẹ̀ Nasiru El-Rufai ló ti dá ọ̀rọ̀ yìí sílẹ̀ o, nígbà tí wọ́n ti ṣèpàdé àwọn olóṣèlú ilẹ̀ Haúsá míì tí wọ́n pè ní League of Northern Democrats ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tósídéé 20 oṣù karùn-ún yìí. Òun ló ti sọ pé kò sí pé àwọn ń fi àkókò ara àwọn ṣòfò, ohun tí àwọn ń lé kò ju bí àwọn yóò ti ṣe lé Tinubu padà sí Èkó lọ. Bó ti ń sọ̀rọ̀ ló ń fi ń ṣàlà sí i pé wọn yóò lé ọkùnrin tí wọ́n ń pè ní Jagaban náà padà sílé ṣáá ni.
èyí tó tún ya àwọn míì lẹ́nu jù ni àjọṣe tuntun tó wà láàrin Ràúfù Arẹ́gbẹ́ṣọlá báyìí àti Àtíkù pẹ̀lú àwọn ọmọ PDP míì. Pé Àtíkù lọ sílé Arẹ́gbẹ́ láti kí lè má la ariwo kankan lọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ìlù tí àwọn onílù ẹ̀ ń lù ti di ohun tí àwọn tó gbọ́ lù ń gbé kiri. Wọ́n ní onílù Arẹ́gbẹ́ ń fìlú sọ pé ní 2027 Tinubu yóò lulẹ̀ bó gbọ́n bí ifá bó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ Tinubu yóò lulẹ̀. Lóòótọ́ ẹni tó bá mú ọ̀pá ìlú lọ́wọ́ ló lè mọ ohun tí òun àyàn ń fìlú wí. Síbẹ̀ àsìkò orin ọ̀tẹ̀ tí wọ́n ti máa ń kọ lẹ́yìn Arẹ́gbẹ́ lọ́jọ́ tó ti pẹ́ ti jẹ́ kí àwọn èèyàn mọ ìtumọ̀ àwọn ìlù táwọn onílù ẹ̀ máa ń lù fún un. Èyí tó máa ń jẹ́ kí òun náà fò sókè làwù kó sì máa jó lákọlákọ. Àwọn tí wọ́n tẹ̀lé náà ló ń fẹni túmọ̀ orin yìí, ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà di èyí tí gbogbo ayé mọ̀ nìyẹn. Ní 2027 bí Tinubu bá lulẹ̀ ṣé bí yóò máa padà bọ̀ nílé náà ni. Ohun tó sì sọ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá di ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ lé Tinubu padà sí Èkó nìyẹn. Bùkọ́lá Sàràkí ń làkàkà láti tún PDP ṣe, bẹ́ẹ̀ ni kì í ṣe torí ohun méjì kí wọ́n lè lé Tinubu padà sí Èkó yìí náà ni. Ìnáwó nára tóun náà ń ṣe ló jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé kò mú ọ̀rọ̀ náà ní ṣeréṣeré. Bí àyè bá gbà á yóò di apàṣẹ àgbà pátá fún PDP, wọn yóò sì jọmọ ọ̀nà tí wọn yóò fi lé Tinubu padà sí Èkó ni bí wọ́n bá rí ìjọba gbà lọ́wọ́ ẹ̀. Ní ti Túndé Bákàrè pásítọ̀ kò ní kí Tinubu padà sékòó, àmọ́ ó ti fi gbogbo ẹnu sọ pé ìjọba ẹ̀ ò dáa. Ó ní òṣèlú àwọn wúlígánsì, òṣèlú àwọn agbèrò lòṣèlú tó ń ṣe, kì í ṣe òṣèlú tó bá ìdàgbàsókè mu, àti pé ìyà àti òṣì tí ìjọba rẹ̀ mú wọ̀lú fáwọn èèyàn kì í ṣe èyí tí ẹnikẹ́ni lè fojú fò dá rárá. Òṣàbò ò bá lè gbè mí kí ló dé tó ṣe mí bó ṣe bá mi. Ohun tí pásítọ̀ Bákàrè ń sọ fún Tinubu nìyẹn. Bóyá òun náà wá fẹ́ kí Tinubu máa padà bọ̀ lẹ́kọ̀ọ́ ní 2027 ni o, tàbí òun kàn wá ọ̀nà tóun náà lè fi rí ipò ààrẹ dìmú. Kíní náà kò tí ì kílíà, àfi nígbà tí ọkùnrin náà bá tún gorí pẹpẹ ìwàásù tí àwọn ẹ̀mí mímọ́ bá tún sọ̀rọ̀ fún un. Àmọ́ ní báyìí àwọn ọ̀gá olóṣèlú tí wọ́n fẹ́ kí Tinubu máa padà bọ̀ lẹ́kọ̀ọ́, ìyẹn àwọn alátakò ẹ̀ fẹ́lẹ̀ ju àwọn tí wọ́n fẹ́ kó dúró sí Àbújá lọ. Ṣùgbọ́n o, kówókówó ni wọ́n ń lu ìlú òtòǹpòrò. Òtòǹpòrò ló mọ ibi tí òun ò ní wó sí o. Bí Tinubu kò ṣe ní padà wá sílé ní 2027, ìyẹn kù sọ́wọ́ òun àtàwọn tí wọ́n fẹ́ lé e. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ohun tó ń lọ yìí fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.